A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. National Bureau of Statistics (NBS) ti sọ wípé ọmọ orílẹ̀-èdè san àpapọ̀ owó tí iye rẹ̀ tó n2.2 trillion gẹ́gẹ́ bí owó ìyọ̀ǹda ransom láàrin oṣù karùn-ún ọdún 2023 sí oṣù kẹrin ọdún 2024 láàrin ìṣòro ààbò tí orílẹ̀-èdè ń dojúkọ gẹ́gẹ́ bí ó ti wà ní àkọọ́lẹ̀ àbábọ̀ ìwádìí NBS. Èyí ṣe àpẹẹrẹ wípé àwọn ìdílé tí ó dojúkọ ìṣòro ajínigbé ni ó san owó wọ̀nyí, tí ó ṣe àpẹẹrẹ ewu tí orílẹ̀-èdè wà. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀, iye ìgbà tí ìwà ọ̀daràn fi wáyé jẹ́ 51.89 million cases nínú ìdílé káàkiri orílẹ̀-èdè fún àkókò tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Ẹkùn àríwá ìwọ̀ oòrùn ni ó lékè àkọọ́lẹ̀ tí iye rẹ̀ jẹ́ 14.4 million cases tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Gbùgbù àríwá ni ó ṣe ipò kejì pẹ̀lú 8.8 million cases kí ó tó kan gúúsù ìlà oòrùn tí ẹ̀sùn rẹ̀ kéré jù pẹ̀lú 6.18 million cases. Àkọọ́lẹ̀ yìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wọ́pọ̀ ní ìgbèríko, bẹ́ẹ̀ ìṣòro ààbò túbọ̀ ń peléke sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti pàṣẹ ìwádìí ní kíákíá lórí ẹ̀sùn Ṣẹ́gun Olówókéré tí wọ́n dájọ́ ikú fún. Olówókéré ni wọ́n dájọ́ ikú fún wípé kí wọ́n so ó dìrọ̀dìrọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ nítorí ó jí adìyẹ. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Ọláwálé Rasheed ni gómìnà ti pa àṣẹ yìí lánàá. Gómìnà darí agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ kí ó dá sí ọ̀rọ̀ yìí kí ó sì rí dájú wípé ọ̀dọ́mọkùnrin yìí gba àánú prerogative mercy kí ọdún yìí tó parí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé gómìnà ti kà nípa ẹ̀sùn ọ̀hún, ó sì ṣe ìdánimọ̀ agbára ọ̀tọ̀ọ̀tọ̀ separation of powers nínú ìṣèjọba tiwantiwa. Ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ilẹ̀ fún ìdájọ́ òdodo àti orí òjórí. Àwọn sì gbọ́dọ̀ rí wípé àwọn pín ire láre láti dáàbò bo ẹ̀mí àti dúkìá. Pàápàá jùlọ, òun ti fi dá aráàlú lójú wípé òun á dá sí ìṣẹ̀lẹ̀ yìí kí àwọn sì gbé ìgbésẹ̀ lé lórí ní kíákíá gẹ́gẹ́ bí gómìnà tí ó mọ ojúṣe rẹ̀. Ẹ̀sùn yìí jẹ jáde lẹ́yìn tí àjọ World Institute of Peace kàn sí gómìnà láti fi ojú àánú wo Ṣẹ́gun Olówókéré nínú ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí àjọ yìí pè ní adarí wọn Lámínù Kamiludeen Ọmọ́tóyọ̀sí ti ṣe àfihàn wípé ọdún mẹ́wàá sẹ́yìn ni wọ́n ti dá ẹjọ́ ikú fún Olówókéré nígbà tí ó wà ní ẹni ọdún mẹ́tàdínlógún. Ìdájọ́ Olówókéré wáyé lẹ́yìn ẹ̀sùn tí ó ní í ṣe pẹ̀lú olè adìyẹ àti ẹyin láti inú oko adìyẹ kan ní Ọ̀yán, ìpínlẹ̀ Ọ̀ṣun ní ó lé ní ọdún mẹ́wàá sẹ́yìn. Ìdájọ́ tí ọmọkùnrin yìí gbà lórí irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ ni ó dá awuyewuye sílẹ̀, pàápàá jùlọ nígbà tí wọ́n wo iye ọdún ọmọkùnrin ọ̀hún ní ìgbà náà àti iye tí wọ́n ń ta ẹ̀sùn tí wọ́n fi kàn án. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí àwáwí fún ìwà ọ̀daràn, síbẹ̀ Olówókéré bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Àwọn òbí rẹ̀ Fọláṣadé àti Ọlánrewájú Olówókéré náà dákẹ́ àti máa bẹ̀bẹ̀ fún àánú bí wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn sí pípàdánù ọmọkùnrin kan ṣoṣo tí wọ́n bí sí ọgbà ẹ̀wọ̀n láti ó lé ní ọdún mẹ́wàá sẹ́yìn. Wọ́n ní Ṣẹ́gun Olówókéré jẹ́ ọmọ tí ọpọlọ rẹ̀ jí pépé sí ìwé kíkà tí ọjọ́ ọ̀la rẹ̀ sì ń tàn. Gbogbo ohun ìní ni wọ́n ti tà tán lórí ẹ̀sùn yìí bí wọ́n ti ń tẹ̀síwájú àti máa ní ìrètí fún àǹfààní kejì second chance fún ọmọkùnrin wọn. Ẹ̀ṣẹ̀ tí ọmọ yìí ṣẹ̀ kéré jọjọ sí ìdájọ́ tí wọ́n fún un. Ìdí nìyí tí wọ́n fi ń wá ojúrere gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti gba ohun ìní méjì tí wọ́n gbà lọ́wọ́ ẹbí olóògbé ààrẹ ológun àná General Sani Abacha ní ìgbà ìṣèjọba aṣíwájú rẹ̀ Nasir El-Rufai. Ilé méjì tí ó wà ní ojúlé 9 Abapa GRA àti ojúlé 1 lójúnà Degel Ugwanrimi GRA ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti jágbà láti ọdún 2022 lẹ́yìn ẹ̀sùn ìtàpá sí òfin ilé kíkọ́ Land Use Act. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná ni agbẹjọ́rò fún ẹbí Abacha, Àgbàmọ̀fin Reuben Atabo,
ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ yìí jẹ́ èyí tí ó ṣe àpẹẹrẹ. Ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2022 ni wọ́n gbẹ́sẹ̀ lé ilé wọ̀nyí tí òkìkí rẹ̀ tàn káàkiri ìwé ìròyìn bí wọ́n ti kọ orúkọ Abacha mọ́ orúkọ àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ sí. Àtàbọ̀ ní ìgbésẹ̀ yìí jẹ́ ìdójútì ńlá fún ẹbí Abacha tí ó mú wọn gbé ìgbésẹ̀ ìlànà òfin tako ìjọba ìpínlẹ̀ kí gómìnà tó wá gba ogún wọ̀nyí padà. Nínú lẹ́tà ọ̀tọ̀ọ̀tọ̀ nípasẹ̀ Kaduna Geographic Information Service (KADGIS), nínú lẹ́tà tí Mustapha Haruna buwọ́wọ́ lù gẹ́gẹ́ bí aṣojú KADGIS ni wọ́n ti darí ẹbí Abacha kí wọ́n san àwọn owó àjẹ́lẹ̀ kí wọ́n tó gba ogún wọn padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn bíi oṣù méjì tí ọkọ̀ òfurufú tó ń kó àwọn òṣìṣẹ́ NNPC já lulẹ̀ ní ìlú Port Harcourt, àjọ Nigerian Safety Investigation Bureau (NSIB) ti ṣe àfihàn wípé àwọn tó ń ṣagbátẹrù ọkọ̀ òfurufú yìí tàpá sí àṣẹ Nigerian Civil Aviation Regulations. Bí ó tilẹ̀ jẹ́ wípé NSIB kò sọ bóyá èyí ló yọrí sí ìjàmbá ọkọ̀, ṣùgbọ́n èyí ṣe àfihàn àlàfo ọkọ̀ òfurufú tí iléeṣẹ́ NNPCL gbà láti fi kó àwọn òṣìṣẹ́ wọn ni ó já sínú agbami òkun nítòsí Bonifinima ní ọjọ́ 24 oṣù kẹwàá pẹ̀lú èrò 6, òṣìṣẹ́ ọkọ̀ òfurufú 2. Òkú 5 ni wọ́n rí fàyọ nínú àwọn 8 tí wọ́n ṣègbé sínú agbami òkun títí di àsìkò yìí. Nígbà tí wọ́n ṣe àfihàn àbájáde ìwádìí wọn lórí ìṣẹ̀lẹ̀ yìí ni Director General fún NSIB Alex Bade sọ fún akọ̀ròyìn lánàá ní ìlú Àbújá wípé ọkọ̀ hẹlikọ́pítà tí ó já lulẹ̀ yìí kò ní Flight Data Recorder nínú, èyí sì tàpá sí àṣẹ NCAR fún ọdún 2023. Bade fi kún wípé àwọn èrò ọkọ̀ náà lo ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní non-standard phraseology ní gbogbo àkókò tí wọ́n lò nínú ọkọ̀. Bade tẹ̀síwájú wípé àjọ wọn ṣe àkíyèsí wípé ọkọ̀ yìí tiraka títí kí ó tó já lulẹ̀ sínú agbami òkun. Bákan náà ni ẹ̀rọ inú hẹlikọ́pítà ṣe àkàálẹ̀ ohùn àwọn èrò ọkọ̀ bí àwọn náà ṣe ń làkàkà tí èéfín jáde láti ẹ́ńjìnì ọkọ̀ kí ó tó já sínú agbami. NSIB wá rọ NCAA kí wọ́n rí i dájú wípé gbogbo ọkọ̀ ni ó tẹ̀lé àṣẹ kí wọ́n sì ní Flight Data Recorder nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu ti yọ̀ǹda n1.9 billion fún ìtọ́jú 9,500 àwọn àgbàlagbà káàkiri orílẹ̀-èdè nípasẹ̀ Renewed Hope Initiative (RHI) tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀. Ìpele kejì RHI Elderly Support Scheme ni ó wáyé ní ìgbà kan náà káàkiri ìpínlẹ̀ 36 pẹ̀lú olú ìlú Àbújá lánàá. Obìnrin àkọ́kọ́ fi àfojúsùn rẹ̀ hàn fún ìgbáyégbádùn àwọn àgbàlagbà lórílẹ̀-èdè bí ó ti kéde owó àyáàsan $200,000 (200,000) fún ẹnì kọ̀ọ̀kan. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ obìnrin àkọ́kọ́ Bùsọ́lá Kúkọ̀yí ni Sínátọ̀ Tinubu ti sọ wípé ìgbìmọ̀ alámòójútó RHI ti pinnu àti ṣe àlékún owó àyáàsan kúrò ní $100,000 sí $200,000 lọ́dún yìí láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn àgbàlagbà fún ayẹyẹ Kérésì àti ọdún tuntun. Ètò tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìwòsàn tó péye Total Wellness, Happy, Healthy and Prosperous Lifestyle ni wọ́n gbà lérò láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn bẹ̀rẹ̀ láti 65 years lọ sókè. Lára ètò ọ̀hún ni àgbékalẹ̀ ètò ìlera ọ̀fẹ́ bíi àyẹ̀wò ẹ̀jẹ̀ àti pínpín ohun èlò pàtàkì. Sínátọ̀ Tinubu ní àwọn fi ètò yìí sọ àsọdájú fún àwọn àgbàlagbà wípé wọ́n nífẹ̀ẹ́ wọn, wọn kò sì gbàgbé wọn, pàápàá jùlọ lásìkò ayẹyẹ tí a wà yìí. Ó wá rọ̀ wọ́n kí wọ́n mú ètò ìlera wọn lọ́kùnkúndùn kí wọ́n sì lo àkókò tó dára pẹ̀lú ẹbí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.